ọmọ mọ́ríyá ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní fún yín. ẹ má finú mi mọ́mọ́ ń jẹ́ kó jẹ́ ká dá dúró ní òyìnbó ló dára pọ̀ à ń ṣọmọlé kan náà torí bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ń tán lé kan náà. ṣélu ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáṣì ilẹ̀ fẹ́ sá sí ẹ̀yàn ọmọ káàrọ̀ òjíire ìjà ẹ̀sìn ilẹ̀ ń jà oríta gbogbo yìí tábà lẹ̀ ń fà á. mo kàánú òwe tọkọ sílẹ̀ bó ṣe fi jàgbalẹ̀ àwòlẹ̀ ẹ mú bá ròkè má kọ̀ọ̀dọ̀ mi lẹ̀ tọ́ bá gbalẹ̀ wà tán ọmọ sàn ṣàkọlẹ̀ bí òwe ó ń bọ̀ wọ́n pa lọ. àsìkò òjì tó bá ìdá máa jà fúnra wa ẹ má jẹ́ kí ìgbéyàwó lẹ́ máa jà lára wa ká tẹ̀lé gbà bọ̀dé fúnra wa àwọn tó ń pa wá lọ ìwọ̀n kì í ṣara wa. There is power in music. Agbára wà nínú orin. Ìdí tí Muhammadu fi ṣe orin léèwọ̀ fún àwọn mùsùlùmí nìyẹn. Torí pé nígbà ayé Muhammadu fún ara ẹ̀ àwọn kan ń kọrin tí wọ́n dẹ̀ fi ń tú àṣírí Muhammadu wípé arákùnrin yìí ó wá ba ayé wa jẹ́ ó wá gbalẹ̀ wa ni. Kí ni Muhammadu sọ? Muhammadu ní kí wọ́n lọ pa wọ́n. Ẹ gbọ́ nǹkan tí Qdot sọ. Qdot ní tí wọ́n bá gbalẹ̀ wa tí wọ́n máa san ṣàkọlẹ̀. Ìṣàkọlẹ̀ yẹn ni à ń pè ní jizya ní orí ilẹ̀ yín. Quran chapter 9 verse 29. Àmọ́ tẹ́ bá lọ bá àwọn àfà máa parọ́ fún yín ìgbà yẹn ni ìgbà tó bá jẹ́ pé ìgbà yẹn ni ìwé ìyá ò nídìí ẹ̀ rárá torí pé event tó wà ní ìwé yìí event ìgbàanì ni. Ẹ̀yin èèyàn wa template àti jagunbalẹ̀ òun ni ìwé yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kúrò nínú ẹ̀sìn Islam. Ẹ lé gbogbo àwọn Fúlàní yìí dànù. Àwọn àfáà yín Fúlàní ni wọ́n. Ẹ lé wọn dànù. Kó má sí mọ́sálásí mọ́ ní orí ilẹ̀ wa. Òun ní ọ̀nà kan ṣoṣo ọ̀nà àbáyọ. Mo ń tẹnu mọ́. Ẹ jẹ́ ká ka Sunan Abi Dawud 2684. Kí ni nǹkan tó sọ? Ó ní narrated Said ibn Yarbu. Said ọmọ Yarbu sọ pé the prophet said, ó ní Muhammadu sọ pé on the day of the conquest of Mecca, nígbà tí wọ́n lọ jagun tí wọ́n lọ gba Mecca, there are 4 persons whom I shall not give protection in the sacred and non-sacred territory. Muhammadu ní ẹni mẹ́rin kan wà tó wọn ò ní dáàbòbò wọn bóyá láyé ọ̀wọ̀ ni àbí ibikíbi tí ó bá kí ń ṣe àyè ọ̀wọ̀ òun máa pa wọ́n. He then named them. Ó wá dárúkọ wọn. There were 2 singing girls of Alimakis. Àwọn obìnrin méjì kan tó máa ń kọrin ní Alimakis wà ní àwọn mẹ́rin. One of them was unalived. Wọ́n pa ìkànnù wọn. And the other escaped and embraced Islam. Ẹ̀ẹ̀kan tó kù sá lọ ó wá padà gba Islam ni wọ́n fi pa. Mo sọ fún yín pé wọ́n máa bá débi pé gbogbo yín ẹ ò ní option àbí kẹ́ sọ pé mo ti di mùsùlùmí tí ẹ ò bá fẹ́ kú. Ẹ padà lọ lé yín nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá pa wá ni. Gbogbo nǹkan tí mò ń sọ pátá ni mò ń fún yín lẹ́rìí. Tí àáfàá kan bá sọ fún yín pé nǹkan tí mò ń sọ pé irọ́ ni, ẹ sọ fún yín pé kó wá bá wa ní live ní Friday kó tún wá bá wa ní live. Wọ́n mọ̀ yín pé òdodo là ń sọ. Ṣé rí àwọn àáfàá yìí Fúlàní ni wọ́n fẹ́ bayé wa jẹ́, wọ́n fẹ́ kó wa lẹ́rú pátápátá. Wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn tó pa wá nú igbó ni torí pé gbogbo àlàálẹ̀ tó wà nú Quran òun ni wọ́n ń tẹ̀lé. Wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Àwọn àáfàá understand the Quran, àwọn tó wà nú igbó tó pa wá náà understand the Quran. Ṣé rí ìwé yìí template àti jagunbalẹ̀ ni. Ọlọ́run Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ nínú ìwé yìí. Ọlọ́run Olódùmarè ò níwèé. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Humanity òun ni Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Àwọn ẹ̀sìn tẹ́ rí yẹn ó dàbí ẹgbẹ́ òkùnkùn ni. Àṣà àti ìṣe wa ni ká lọ máa ṣe. Ẹ kúrò nú àwọn ẹ̀sìn àtọ̀húnrìn wá. Wọ́n gbé wá láti wá fi divide wa, láti wá fi pín wa kán lè bá rí wa pa. Báyìí sìn ìmọ̀ wa ò ṣọ̀kan. Ìmọ̀ wa dẹ̀ gbọ́dọ̀ ṣọ̀kan láti kojú àwọn tá a fẹ́ bá jagun. Àwọn tá a fẹ́ bá jà mùsùlùmí ni wọ́n. Àwọn ọmọ Yorùbá náà tún wá ń ṣe ẹ̀sìn àwọn apààyàn yẹn. Wọ́n dẹ̀ sọ pé mùsùlùmí ni ọ̀rẹ́ mùsùlùmí. Àwọn tó ń pa wá mùsùlùmí ni wọ́n. Àwọn ọmọ Yorùbá wọ́n tún wá ń ṣe ọ̀rẹ́ fún àwọn tó ń pa wá. Ẹ jọ̀ọ́ báwo ni wọ́n ṣe ní pa wá tán? Ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Allah òfegè ni, òfútù fẹ́tẹ̀, àṣà tí ò ní kán
kò lágbára kankan, kò lè ṣe nǹkan kan, figure head èrè lásán ni. Ẹ padà lọ lé yín, nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ẹ lọ dira. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.